A kú dédé àkókò ní gbogbo ibi tí a bá ti lóore ọ̀fẹ́ láti máa wò wá ní ìkànnì Ajára Màlífà TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fẹ́ tí tẹ́ fi ń gbọ́ wọ̀ ní di láṣẹ Èdùmàrè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ mọ́ wa ní ìkànnì Ajára Màlífà TV, subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button, ẹ like, ẹ comment, ẹ share. Àjọṣepọ̀ aláfi lè fi ṣe àṣeyọrí. Ní ìbámu láti lè jẹ́ kí ètò ààbò kó túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ dọ̀yìndọ̀yìn lórílẹ̀‐èdè Nàìjíríà, ọ̀gá ọlọ́pàá yan lórílẹ̀‐èdè Nàìjíríà IGP Káyọ̀dé Ẹgbẹ́tókùn alágbọ́ wípé ó ti gbóríyìn fún àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá eléyìí tí wọ́n lọ kàwé gboyè yẹn ní Abu Dhabi Police College eléyìí tó wà ní United Arab Emirates. Ẹni tó ṣojú ọ̀gá ọlọ́pàá yan lórílẹ̀‐èdè Nàìjíríà níbi ìpéjọpọ̀ náà yín ayẹyẹ eléyìí tí wọ́n ṣe kẹ́kọ̀ọ́ gboyè yìí, òun ni ọ̀gá ọlọ́pàá tó rí sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn láti orílẹ̀‐èdè kan sí orílẹ̀‐èdè míì yẹn tá a mọ̀ sí Interpol CP Interpol eléyìí tó jẹ́ ti ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó yẹn CP Olúbọ̀dé Ọ̀jájúni ló ṣojú fún ọ̀gá ọlọ́pàá yan orílẹ̀‐èdè Nàìjíríà IGP Ẹgbẹ́tókùn níbi ìkẹ́kọ̀ọ́ gboyè àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n kẹ́kọ̀ọ́ ní Abu Dhabi yìí. Níbi sáà ìkẹ́kọ̀ọ́ lóṣù mẹ́rin eléyìí tí wọ́n ti yan gbogbo àpapọ̀ wọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò èyí tí wọ́n ní ó jẹ́ 52 yìí ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹkùn tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ 44 ní àpapọ̀ orílẹ̀-èdè tí gbogbo ẹ̀ jẹ́ 45 gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀. Wọ́n ní ṣe rí àwọn ọlọ́pàá wọ̀nyí èyí tí wọ́n jẹ́ 52 yìí ló jẹ́ wípé àwọn 3 wá láti orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ni wọ́n porúkọ wọn ní DSP Abdullahi Yusuf, ASP Fatai Ashigiri àti ẹnìkan tí wọ́n pè ní Inspector Noah Joseph. Wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta inú wa lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá ilé tó ní sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn láti orílẹ̀-èdè kan sí míì tí wọ́n pè ní Interpol Bureau of the Nigerian Police Force. Ní ìbámu pẹ̀lú àṣeyọrí eléyìí tí àwọn wọ̀nyí ṣe ní ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá yan orílẹ̀-èdè Nàìjíríà IGP Ẹgbẹ́tókùn eléyìí tí CP Olúbọ̀dé Ọ̀jájúni tó léwájú fún ló ti ń kí wọn pé wọ́n kú iṣẹ́ takuntakun. Ó tẹ̀síwájú láti pé kí wọ́n fi tọmọ ènìyàn ṣe kí wọ́n sì rí dájú wípé ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn mú lò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn ló wà níbi ìpéjọpọ̀ náà eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ gboyè tí wọ́n ti kẹ́kọ̀ọ́ gboyè lára wọn la rí Crown Prince of Abu Dhabi Sheikh Khalid bin Mohammed pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá lẹ́ka ètò ààbò tí wọ́n ṣojú níbẹ̀. Wọ́n sọ wípé wọn ò lè kó yan orílẹ̀-èdè Nàìjíríà kiri pàápàá létò ààbò eléyìí tó jẹ́ ti àgbáláyé. Iléeṣẹ́ ọlọ́pàá ṣe àpèjúwe ìkẹ́kọ̀ọ́ gboyè àwọn wọ̀nyí gẹ́gẹ́ bí ohun tí ó jẹ́ ohun tó làmìlaka láti lè jẹ́ kí ètò ààbò kó túbọ̀ fẹsẹ̀ múlẹ̀, pàápàá ọ̀nà tó gbọgbọ́n eléyìí tí yóò bá ti ìgbàlódé mu láti lè jẹ́ kí àwọn orí ibi dẹ́kun yẹn ìwà kọ̀rọ̀ sí láwùjọ. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ló ti ṣe àṣeyọrí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjínigbé eléyìí tí wọ́n fi sùn yẹn sí iléeṣẹ́ ọlọ́pàá ní ọjọ́ 28 oṣù kọkànlá ọdún 2025 tó kọjá. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP Lanre Ògúnlọ́wọ̀ PhD bó ṣe fi ọ̀rọ̀ náà léde láti ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn DSP Olúṣèyí bíi Babáṣèyí. Níbẹ̀ ló sọ wípé ní ọdún tó kọjá ní ọjọ́ 28 oṣù kọkànlá ọdún 2025 ní obìnrin kan tí wọ́n pè ní Amara wọ́n ní ó lọ fi ẹjọ́ sùn ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ó jẹ́ ti Ìdànyìn Divisional Headquarter wípé òun wá ọmọ òun Samuel Honesty. Wọ́n ní Samuel Honesty ni wọ́n pè ní ọmọ ọdún 6 eléyìí tí ó jẹ́ wípé wọ́n rán níṣẹ́ nílé wọn èyí tí wọn ò sì rí láti ìgbà náà. Ṣùgbọ́n látàrí iṣẹ́ ìwádìí eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ní wọ́n rọ́wọ́ tó ẹnìkan eléyìí tí wọ́n pè ní Chioma Honesty àti Praise Honesty eléyìí tí wọ́n ní látàrí ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe lọ́jọ́ 21 oṣù kìíní ọdún 2026 ni wọ́n padà rí pé wọ́n fi ọmọ náà sí agbègbè tí wọ́n pè ní Gowon Police Station ní ìpínlẹ̀ Èkó. Lẹ́yìn tí wọ́n fọ̀rọ̀ wé ọmọ náà lẹ́nu wò lọ́ sọ wípé Joyful Kids Orphanage ìyẹn ní Badagry ní Ògùn ti wà lọ́dọ̀ mọ̀dákùn tí wọ́n pè ní Madam Joy. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn níbẹ̀ ló jẹ́ pé wá wípé Samuel Honesty yìí ló ti wà ní ọ̀dọ̀ àwọn tí ó jẹ́ Madam Joy eléyìí tí ó ní ó ń ṣe ilé àwọn ọmọ aláìlóbìí tí wọ́n run as orphanage home ìyẹn tó pè ní Joyful Kids Orphanage Home. Ní ìbámu pẹ̀lú iṣẹ́ ìwádìí eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá gùn lé lẹ́yìn lọ́rẹ́yìn wọ́n padà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lákàtà obìnrin náà eléyìí tí wọ́n porúkọ àwọn ọmọ náà ní Ramsey Chidioze ọmọ ọdún 8, Raphael Refiu ọmọ ọdún 6, Kazeem Chidioze ọmọ ọdún 6, Ṣẹ́gun Usman ọmọ ọdún 9, Ọlá Abdulhakeem Abdulrazak ọmọ ọdún 9, David Oyelese 9 years ìyẹn ọmọ ọdún 9 àti ọmọ eléyìí tí ó jẹ́ kí wọ́n tọ́ná sí ọ̀rọ̀ náà Samuel Honesty ọmọ ọdún 6. Ní ìbámu pẹ̀lú iṣẹ́ ìwádìí yìí
ni wọ́n fi ọ̀rọ̀ wé ọmọ náà lẹ́nu jẹ́ kó yé wọn wípé láti ọ̀dọ̀ ẹnìkan sọ́dọ̀ ẹnìkan lòun gbà títí tóun fi dọ́dọ̀ Madam Joy yìí. Ní ìtẹ̀síwájú iṣẹ́ ìwádìí eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá gùn lé níbẹ̀ náà tún ti rí obìnrin méjì kan tó jẹ́ olóyún tí wọ́n jẹ́ ọmọ ọdún 18 lọ́jọ́ orí, Tanimowo Martins àti Favour Martins bí wọ́n ṣe forúkọ wọn léde. Ṣẹ̀rí Tanimowo àti Favour yìí ló jẹ́ wípé wọ́n ní wọ́n pàdé ní ọlọ́dọ̀ Madam Joy lọ́tọ̀ọ̀tọ̀ ni o. Gẹ́gẹ́ bí ọ̀kan lára wọn ṣe sọ wípé ìyá òun mọ̀ sí wíwá tóun wá sọ́dọ̀ Madam Joy wípé òun fẹ́ ta ọmọ òun tóun bá ti bí. Wọ́n ní 1.5 million naira òun ni wọ́n sọ wípé wọ́n máa fún òun lẹ́yìn tóun bá ti bímọ tán tí wọ́n bá ti gba ọmọ lọ́wọ́ òun. Ẹnìkejì sọ wípé òbí òun ò mọ̀ pé òun wà ń bẹ̀, ó lóun sọ fún wọn pé òun fẹ́ ṣọrọ̀ ajé lọ ni o nígbà tóun rí pé òun ti lóyún, nígbà tóun sì ti fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú ẹni tí ó jẹ́ àfẹ́sọ́nà òun tẹ́lẹ̀ tí ń sọ pé òun ò tí ì ṣetán láti jẹ́ bàbá. Ó lóun ò jà kó sọ fún mi wípé òun mà ti lóyún nígbà tóun rí pé òun lóyún. Ẹnìkan lágbègbè ló sọ fóun wípé ó ti lè fi oyún rẹ̀ ó lè fi gba owó tó bá ti bímọ, 1.5 million naira. Ẹni tí wọ́n pè ní Joyful Kids Orphanage Home yẹn Joy Chidioze ọmọ ọdún 36, òun mà nílé iṣẹ́ ọlọ́pàá ti fọ̀rọ̀ pò lọ́fun yọ̀yọ̀ pé báwo ló ṣe ṣẹlẹ̀ ọ̀rọ̀ Samuel Honesty. Ó lé ẹnìkan eléyìí tí wọ́n pè ní Kelly ló mú Samuel Honesty wá sọ́dọ̀ tòun o. Eléyìí tóun ti fún ní 600,000 naira transfer nígbà tóun ti fún ní 900,000 cash. Léyìí tí gbogbo àpapọ̀ owó tóun fún jẹ́ 1.5 million naira tóun sì ta ọmọ náà fún ọ̀gbẹ́ni Emmanuel. Nínú ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ìròyìn ń bá a ṣe ló ti sọ wípé lẹ́yìn tí Emmanuel gbọ́ ọmọ náà ló wá rí wípé ọmọ yìí àní ọmọ tí wọ́n ń wá ni. Eléyìí ló fà á tó fi ní òun ò fẹ́ ọmọ mọ́ o, wọ́n bá òun gbé owó òun. Ìdí tí ẹ̀rù ṣe ń ba àwọn rèé táwọn ṣe lọ fẹ́ ọmọ náà sí agbègbè Gowon. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe tẹ̀síwájú ọ̀rọ̀ náà, wọ́n ní kò tán síbẹ̀, wọ́n tún bá ọkùnrin kan léyìí tí wọ́n pè ní Yusuf Adébọ̀wálé ọmọ ọdún 29. Níbẹ̀ ni wọ́n ti sọ wípé wọ́n ní ọ̀gbẹ́ni Yusuf yìí Adébọ̀wálé yìí ló jẹ́ wípé awakọ̀ lòun jẹ́ fún wọn níbẹ̀. Nínú ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí wọ́n ṣe níbẹ̀ náà ti rí dájú wípé ṣẹ́rí Yusuf yìí wọ́n lòun gbá tiẹ̀ ti máa gbé obìnrin eléyìí tí ó lè báyàn gbóyún lọ sí àwọn ilé ìwòsàn tẹ́lẹ̀ rí láti lè jẹ́ kí ó bá wọn tí wọ́n nílò ọmọ gbóyún, wọ́n á sì fún wọn ní owó, tàbí ẹni tó jẹ́ wípé ó fẹ́ fi àtọ̀ rẹ̀ lẹ̀ láti lè jẹ́ kí wọ́n fi ṣe ètò ọmọ bíbí fún ẹlòmíràn. Ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP Lánrè Ògúnlọ́wọ̀ PhD ó ti wá fi ọ̀rọ̀ léde fún gbogbo aráàlú pé ẹ dákun ẹ gbìyànjú láti wà lójúfò torí pé tẹ́yìn ò bá sọ àwa náà a ò lè mọ̀, ṣùgbọ́n tí ẹ bá tètè ké gbàjáwìrì òun náà ní ó jẹ́ káwa náà lórí ọ̀fẹ́ láti mọ ibi tó kù sí láti lè mọ ohun tí a fẹ́ ṣe. Ó tẹ̀síwájú pé iléeṣẹ́ ọlọ́pàá pàápàá ní ìpínlẹ̀ Ògùn àwọn ò ní gba ìwà burúkú láàyè o. Ó wá rọ gbogbo ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó dúró ti ìgbìyànjú náà láti rí i pé wọ́n ṣe àṣeyọrí lórí rírí Samuel Honesty yìí wípé wọ́n kò ṣe takuntakun. Ó tẹ̀síwájú wípé kí gbogbo wa ká jọ ṣe ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ Ògùn torí pé àgàn ni. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn DSP Olúṣèyí bíi Babáṣèyí òun náà ṣàìfọ̀rọ̀kùn wípé ẹ dákun tẹ́ bá rí nǹkan tẹ́ ẹ kẹ́fì ẹ tètè fi ọ̀rọ̀ léde lójú òpó Gateway Shield tàbí kẹ́ ẹ pẹ̀lú ìbánisọ̀rọ̀ 0800 0091111 tàbí kẹ́ ẹ lọ sójú òpó ayélujára tó jẹ́ ti Gateway Shield láti tètè fi ọ̀rọ̀ eléyìí tẹ́ bá fẹ́ fi léde ní kété tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ṣetán láti dóòlà ẹ̀mí àbí dúkìá ìyóhùn kó jẹ́. Wájú ìgbà àkọ́kọ́ rẹ̀ tí a darapọ̀ mọ́ wa rèé subscribe sí ìkànnì hàn notification button ẹ like ẹ comment ẹ share torí pé àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ẹ ṣeun o, ẹ kú ìfẹ́.